tí wọ́n sì láǹfààní àti fi ọkọ wọn níṣu lọ́kà. tó ti lé díẹ̀ lọ́gbọ̀n ọdún sásìkò tí mò ń sọ yìí. arábìnrin tí mò ń sọ ni wọ́n ń pè ní ọmọ Làbákẹ́. ṣùgbọ́n ojú wọn rí díẹ̀ nínú ayé. ìdí rèé tí mo fi ní kẹ́yìn òbí ó bọ́ sí tòsí. àwọn ọmọ wa ò ní ṣíléyà tọmọtọmọ. ọmọ Làbákẹ́ tí mò ń sọ nípa rẹ̀ yìí. wọ́n fẹ́ra wọn níṣu lọ́kà, àwọn òbí sì fọwọ́ sí fọ́kọ àtìyàwó. wọ́n kóra wọn gba ìlú Èkó lọ níbi tọ́kọ ìyàwó ń gbé. wọ́n sì ń ṣègbésí ayé wọn níbẹ̀. kò tiẹ̀ pẹ́ kò jìnnà lẹ́yìn ìgbéyàwó rárá tọ́lọ́run tètè ṣàánú wọn tí wọ́n fi rọ́mọ bí. nínú ìgbéyàwó ọ̀wọ́n ọba kọ wọ́n sì bábo. wọ́n láǹfààní àti bí ìsùn wọn tún bí ìwàlẹ̀. ìgbéyàwó yìí sì ń lọ dáadáa. ṣùgbọ́n ọmọ Nàìjíríà kinní kan bá àjàwọ̀ jẹ́. apá rẹ̀ gùn jù tán lọ. bárakùnrin yìí ṣe dára tó. ìgbéyàwó yìí ṣe sèṣore tó. ọkọ ìyàwó ní àléébù kan lára tó kùn díẹ̀ káàtó tí mo fẹ́ kí gbogbo abiyamọ fi ṣẹ̀kọ́ nírọ̀lẹ́ yìí. ètò tèní ohun méjì ló wà lábẹ́. a fẹ́ kẹ́kọ̀ọ́. a sì fẹ́ ṣèrànlọ́wọ́ fúnra wa. àbí ohun tí mò ń sọ òye. ọmọ Làbákẹ́ tí mò ń sọ nípa rẹ̀. àléébù tó ń bẹ lára ọkọ arábìnrin yìí ni pé abẹ̀ṣẹ́ kù bí òjò lọ́kọ ìyàwó. tọmọdébìnrin yìí bá dá sọ̀rọ̀ tó bá ṣì í dá sí tó bá bọ́ sápò ìbínú. èyí tọkọ arábìnrin yìí ó fi sọ fún pé ta ló ní kó bá mi dá sí i báyìí. ó ti kó ìgbájú olóòrìbó. àbí ohun tí mò ń sọ òye. tarákùnrin yìí bá dá ọ̀rọ̀ lẹ̀ nínú ilé. ẹ̀rù ó máa ba ìyàwó àti dá sí i. tíyàwó bá kọ̀ tí ò fèsì lásìkò. rédíò ló wá ń sọ̀rọ̀ látàárọ̀ àbí gbogbo ohun tí mo ní ò tí ì rí kankan tó lè sọ sí àbí ọkọ là ń sọ̀rọ̀ fún àbí ọkọ là ń fọ̀rọ̀ lọ níbi ìhàn tí arábìnrin yìí bá ń ṣe lọ́wọ́. ẹ mọ àwọn ìgbájú kan tí bani láyọ̀ jẹ́ tí múni rálẹ̀ mú lọ́sàn-án gangan bí ìgbà tí iná ti lọ káì. bí yẹn bá dìde kàbìkàbì ó ti kó kùkù bó mára gànà. wọ́n ṣe báyìí títí tó fi jẹ́ pé inú ilé tí wọ́n ń gbé láńlọ́ọ̀dù fún wọn níwèé pé ẹ kẹ́rù yín jáde má lùyàn pa sí mi lọ́rùn. arákùnrin yìí sì gbọ́gbọ́n kinní kan tó bá ti ṣe tán tí ó lùyàwó ẹ̀ yóò tilẹ̀kùn látẹ̀yìn ni. oh my god ẹ̀ṣẹ̀ ó máa wá rọ̀ bí òjò. àárọ̀ ọjọ́ kejì ojú ó ti yíbò dáadáa. ìyàwó kọ́kọ́ ń dọ́gbọ́n sí i. fáwọn tí ò bá mọ̀ ládùúgbò pé wo ló ṣe yín lójú ń yọ̀ ṣubú nìyàn níjọ́ wo. mọ́mí lágbájá ẹ̀ má tanra yín jẹ gbogbo àràtẹ dá lánàá la ti gbọ́. láńlọ́ọ̀dù bù wọ́n níwèé pé kí wọ́n kó jáde ní tipátipá. àbí ohun tí mò ń sọ òye ọmọ Nàìjíríà. arábìnrin yóò tún gbéra ó dọ̀dọ̀ àwọn òbí. pàápàá jùlọ àwọn tó jẹ́ bàbá àtìyá tó mú délùú Èkó. ẹ ṣàánú mi ẹ má jọ ọmọkùnrin yóò lù mí pa. bí ọ̀rọ̀ ti kàn yín òbí rèé. yìí tí máa rí náà nu ó máa fara dà á ní ilé ọkọ ọmọlọmọ gbé. ó dáa lóòótọ́ lánàá nìyẹn. ṣé bí ọ̀rọ̀ ikú wá ní ṣá? oh my god ọmọ Nàìjíríà ó máa faradà ó ti dá yí ẹlòmíì sí méjì lónìí tá à ń sọ̀rọ̀ yìí. ní ká má bun àwọn èèyàn lómi sùúrù ṣùgbọ́n ẹ jẹ́ àṣàkíyèsí ohun tó bá ń pè níjà ohun tó wọn arábìnrin ohun tó bá jọmọ wá bá wá ń kọ̀ǹpléènì fún ẹ jẹ́ àṣàkíyèsí ẹ̀ dáadáa kó tó di pé yóò máa la ẹ̀mí lọ tàbá máa para wa sínú ayé bí eléyìí. nǹkan mà ṣe ọmọ Nàìjíríà sọmọ Làbákẹ́ báwo ní bá ti rìn ná ẹ̀yin ní kí ló ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ ń gbéra ní pápá kí n yára wọ ẹ̀ka ìpolówó ọjà náà tí mo bá ti padà dé kí n wá tẹ̀síwájú níbi tí nǹkan dé dúró àti ohun tó rí lè ṣẹlẹ̀ gan-an ní pàtó mẹ́wàá ṣẹlẹ̀. wẹ́rẹ́ à ń tẹ̀síwájú ìkànnì Lagelu náà láwàyé lórí ètò Oun Oju fún tèmi tí ṣe ọjọ́ Wednesday ọjọ́ 17 nínú oṣù kìíní ya 2024 ìṣẹ̀lẹ̀ lè tà ń gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ló ní
ṣe pẹ̀lú arábìnrin tá a pè ní ọmọ làbákẹ́ ibi ohun tí mò ń sọ yìí. ìgbéyàwó wọn sèso re lóòótọ́ àwọn náà kúnlẹ̀ wọ́n yàn pé níwájú àdániwáyé má jẹ́ ńlẹ́lẹ̀ Elédùmarè jẹ́ kí n rádìí orí tèmi tí ń bá dókè èèpẹ̀ àdániwáyé kúkú gbàdúrà lóòótọ́ ṣùgbọ́n ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí ẹnì kejì nínú ìrìn àjò ayé ti ṣọ̀pọ̀ adé orí wọn yìí àléébù ara rẹ̀ náà ni pé onígbónára àtúnínú fùfù ẹ̀dá lárákùnrin yìí ẹ̀yin ó béèrè pé kí ni máa ń fàjà tó fi jẹ́ pé gbogbo ìgbà ikú kò ní ṣá ìyàwó ilé ẹni ṣe é dàpọ̀ ẹ̀ṣẹ́ kalẹ̀ bí eléyìí àti pé sárábìnrin yìí ò ṣàkíyèsí ńgbà wọ́n fi ń fẹ́ra wọn lójú ọ̀nà ni bẹ́ẹ̀ ni àṣà kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá lánàá òun náà ni pé ká mú alárinà ká ṣèwádìí nínú ìdílé kínní àti ìdílé kejì tá a ti fẹ́ mọ́ bẹ́ẹ̀ sì ni kíyàwó àtọkọ fẹ́ra wọn fáwọn àsìkò díẹ̀ kí wọ́n fi wo ìwà ọwọ́ kálukú lóde òní àwọn àṣà wọ̀nyí ti ń pàṣẹ ńlẹ̀ wọ́n ti ń parẹ́ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ nínú àwọn àléébù ara rẹ̀ wá rèé ọmọ Nàìjíríà ohun àkọ́kọ́ tó máa ń fàjà wọn ni pé ọkọ ọmọ làbákẹ́ jẹ́ni tó ní ìgbónára bàbá yìí ní inú fùfù sùúrù wọn sì kéré jọjọ tún wá jẹ́ni tó yáwọ́ láti gbà kékeré ń bi ká fún yẹn ní kókò ọmọ ìṣẹ̀lẹ̀ wá àwọn afẹ̀jẹ́kù bí òjò bíi ti ń kẹ́ bọ́nú igi nǹkan ṣe àfi bí ìgbà tí wọ́n rán wọn síyàwó ilé wọn torí ká sọ pé bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ń jà níta ni ìbá da tó bẹ́ẹ̀ gẹ́ láàrin ọdún kan wọ́n lè má la arákùnrin yá àtàrà àta pẹ̀lú ìjà ṣùgbọ́n ìyàwó ilé ẹ̀ bóyá nìyá yìí lè mú ọ̀sẹ̀ kan jẹ kó má jẹ ìgbájú olóòrì wàhálà yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n ti sọ fáwọn òbí tó bí wọn lọ́mọ ohun tí wọ́n sà ń sọ ni pé jókòó síbẹ̀ tó bá pẹ́ tó báyá yóò padà rẹ̀ jà kò ní nà ẹ́ mọ́ àwọn náà máa pa arákùnrin yìí bá a sọ̀rọ̀ ṣùgbọ́n yóò dọ̀bálẹ̀ yóò kí wọn pé kán má bínú òun ti gbọ́ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó lè jálẹ̀ ọjọ́ yẹn gan nìyẹn ó tún jẹ̀yà míì ìyẹn gan ò jẹ́ kárábìnrin yìí ó lè lọ fẹjọ́ sùn mọ́ rí ìpadàbọ̀ ìdọ̀bálẹ̀ tó bá dọ̀bálẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ìyà lárábìnrin yìí ìyà ni ó bá dé àbí ohun tí mò ń sọ òye ó ti lọ sọ́dọ̀ àwọn òbí tó bí ọkọ ìyàwó náà àwọn náà ti sọ ó ti sú àwọn gan tìka lára wọn Haji Mudashiru Yusufu káàbọ̀ sórí ètò bàmí ìmọ̀jì Peter ọmọládé Adébáyọ̀ Àlàdé ẹṣẹ́ yìí tẹ wà lójú òpó Lukman ọmọ Tijani ní pápápá àbí ohun tí mò ń sọ òye arákùnrin yìí máa padà ṣe bẹ́ẹ̀ ó fẹ́ yàwó kejì nígbà tó fẹ́ yàwó míì àwọn èèyàn ti rò pé wọ́n ní láti kíyà yìí pé ó kú oríire nígbà tẹ́ ẹ ti di méjì yìí kò lè ráyè tiẹ̀ mọ́ àṣé ìgbà yẹn gan ni wàhálà tún ṣe bẹ̀rẹ̀ màmá yìí jẹ pọ̀nmọ̀pọ̀nmọ̀ mọ́ ìyà lára ìdániwáyé má fìyà jẹ wá má fi jẹ àwọn ọmọ wa ṣé nǹkan mi ò sí ń bẹ̀ ṣá àwọn míì ronú párábìnrin òde fọkọ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n àwọn òbí rẹ̀ ò gbà fún un pé kíbo ló ń lọ jókòó ẹ síbẹ̀ pàá lónìí pàá lọ́la àwọn àgbà bọ̀ nílẹ̀ Yorùbá wọn nítójú yẹn ò bá fọ́ ràbàràbà ó bá tó ràbàràbà ti bá ojú o kódà òun ló di ọ̀rọ̀ orí afẹ́fẹ́ tá à ń sọ lẹ́nìí máa gbà yín láyè kẹ́ ẹ dá sí i ṣùgbọ́n mò ń bọ̀ mí tí ìdí ẹjẹ́ ń gúnlẹ̀ rẹ̀ ná. Ọ̀làǹrẹ̀wájú Míkì ọmọ ìbílẹ̀ ìpàdé tún dago méjì lóru láṣẹ lọ́wọ́ Elédùmarè níkànnì ti Splash FM lọ́hùn-ún Mọ̀jídé Ọlákúnlé Mọ̀jíd àti gbogbo àwọn tá a jọ wà lójú òpó ẹ ṣeun tẹ́ wà ń bẹ̀ pẹ̀lú wa Lukman ọmọ Tijani mo wà lórí afẹ́fẹ́ àbí ohun tí mò ń sọ òye. arábìnrin yìí ẹ má jẹ́ ń bá lọ́wọ́ náà àwọn ọmọ gan ti dàgbà nígbà mìíràn àwọn ọmọ alọ́bàbá wọn mú pé ẹ dákun ẹ má nà ọmọ mi wá pa èyí tó bá wí bẹ́ẹ̀ nínú àwọn ọmọ àjẹkùn ìyá eléyìí tí màmá wọn jẹ àwọn ni wọ́n padà jẹ́ elegant ẹlẹ́rìn láti ìlú làlátẹ̀ òṣèbà mi mo wà lórí ètò mò ń bọ̀ mi tí ì dé kàbíyèsí Elédùmarè ìyá ń jẹ ọmọ ń jẹ ó wá dà ń kó fáwẹ́lì
ìyà ò mà ní jẹ wá o ọmọ Nàìjíríà. nígbà tá a fi rọ́dún kan ọdún méjì tarákùnrin ìfẹ́yàwó kejì ohun tó tiẹ̀ fẹ́ kan ṣe ni pé níṣe ló kó lọ báyàwó pátápátá kò tiẹ̀ wálé mọ́. lárábìnrin bá bẹ̀rẹ̀ sí í dá bùkátà gbé owó léde ohun tá ti san di wàhálà àwọn ńlé tún fún wọn níwèé abiyamọ tòun tọmọ ẹ̀ kò sálè dánmọ́nù wọn ò gbúròó bàbá mọ́ òun náà ò gbádùn mọ́ ìyá yìí bá tún káwọn ọmọ rẹ̀ gba bòmíràn lọ ó di kí wọn ó lọ rẹ́ǹtì yàrá kan àtàwọn géńdé ọlọ́run lọ́kùnrin lóbìnrin màmá yìí ṣàn fáwọn ọmọ rẹ̀ lómi sùúrù arákùnrin yìí tún gbọ́bi tí wọ́n gbalé sí tó bá tún wá ka wọ́n mọ́bẹ̀ ọmọ Nàìjíríà lúlù ò tó wíwọ́ ẹ wá wo bí nǹkan wá burú sí àwọn ará àdúgbò dá sí pé kí ló fẹ́ kó ṣe fún ẹ tá a bá lé ní tá a bá bá ní ìwọ̀n là bá ní ṣọ̀tá mọ̀ ṣé bó o ti lọ kó báyàwó kékeré sì fòun náà lé àtàwọn ọmọ tiẹ̀ ó ṣe wá le tó báyìí. ọjọ́ yìí ni wọ́n ti fọ arákùnrin ni wọ́n ti fojú kàn án gbẹ̀yìn ṣùgbọ́n lẹ́yìn ipá arákùnrin yìí lọ lọ́jọ́ náà lọ́hùn-ún nínà ọjọ́ yẹn mà dá sí wàhálà ló bá di pa arábìnrin yìí bẹ̀rẹ̀ sí í ṣàìsàn wọ́n gbé lọ ilé ìwòsàn kan tó lórúkọ nílùú Èkó wọ́n ṣàyẹ̀wò wọ́n rí fáà rẹ̀ sílé ìwòsàn wa tó tóbi jùlọ nílẹ̀ Ìbàdàn màmá yìí gbabẹ̀ wá àtàwọn ọmọ ẹ̀ nígbà tí wọ́n ṣàyẹ̀wò ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé màmá yìí ti ní liver problem ẹ̀yin náà pariwo nù lé Ahmed Hafiz Túndé Bello káàbọ̀ bá mi màmá yìí ti ní ìṣòro eléyìí tó lóyìnbó ń pè ní liver wọ́n ṣàyẹ̀wò wọ́n pèsè màmá yìí sórí oògùn pé tó pẹ̀lú bí nǹkan ṣe rí yìí àfi ká múra. àwọn ọmọ tó dàgbà wọ́n palẹ̀ ẹ̀kọ́ tí wọn ò tí ì lè parí èyí tó parí ò lè sáàfù torí pé ìtọ́jú màmá wọn ò gbúròó bàbá mọ́ wọ́n wo wájú wọn ò rẹ́ nìkan wọ́n wọ ẹ̀yìn wò wọn ò réèyàn ìyá wà nínú ìdààmú dààbò bẹ́ẹ̀ ni màmá yìí ṣe ń gbé àìsàn yìí káàkiri wọn ò gbúròó ọkọ mọ́ àlàáfíà ò sì tó ẹ̀ wá wo ọmọ Nàìjíríà bóyá ká láwọn òbí màmá yìí bá ti gbà fún lọ́jọ́ kìíní àná kó ti fọkọ rẹ̀ lẹ̀ ńgbà tó ti rí i pé afẹ̀jẹ̀ kù bí òjò ni kó ti fẹ̀ kàn kó jáde kó máa lọ tọ́jú ọmọ bó ṣe ń tọ́jú wọn yìí bóyá ru làásìgbò tàrùn tí wọ́n ní ìbóyó lè máa wọlé sínú ayé wọn àbí kílẹ̀ ni mo wí bí ó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ bóyá àbá ti máa lọ mọ́ ìyà yìí lọ́rùn ṣùgbọ́n kí wọ́n nàyàn láàárọ̀ kí wọ́n nà lọ́sàn-án kó sunkún sùn kó tún sunkún jí wàhálà yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tárábìnrin fi jí dìde lóru ọjọ́ kan pé adániwáyé o tó bá jẹ́ pé mi ò dìsáàfù ìyà tí mò ń jẹ lọ́wọ́ ọmọkùnrin yìí òun nìyẹn Ọlọ́run nìyẹn màmá yìí sì bẹ̀rẹ̀ sí wọ ẹkún mu látòrí alẹ́ tó fi dọ̀ ọ̀gànjọ́ òru gan rẹ̀ ló bí wọn tó bẹ́ẹ̀ gẹ́ ìbànújẹ́ yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí màmá yìí ò fi mọ̀gbà tí wọ́n tọwọ́ bojú ara àyàfi tó bá ṣe wípé mo bá ṣe ohun tó bá tọ́ láti jẹrú ìyà tí mò ń jẹ yìí ló kù tóun lọ́kọ bí aláìní tóun ò láyọ̀ látàárọ̀ dálẹ́ nílé ọkọ tóun ò gbádùn fódìdí ọ̀sẹ̀ kan délẹ̀ bóun bá dá sọ̀rọ̀ òun ò mọ̀ dá ìyà ló máa já sí bóun bá dákẹ́ tóun ṣẹnu òun níṣẹ́ dédé síbí pé má jẹ́ sọ̀rọ̀ ìyà lòun ó fi fọ̀hún ẹkún lòun ó sun jáde àwọn ọmọ rẹ̀ jókòó sí kíyàwó má jìyà ò tiẹ̀ ní làákàyè orí ẹ̀ ò tiẹ̀ pé kankan ìfun rẹ̀ ṣe wá paradà báyìí ìyàwó àtọkọ nínú ilé nítorí Ọlọ́run àwọn ọmọ wa ò mà ní ṣìyàn o a lè fi làákàyè wo irú ìyà tírú ìyá yìí ó ti jẹ for over 30 years ago lẹ́nu ìgbéyàwó àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìpínyà ló padà gbẹ̀yìn ìgbéyàwó tá à ń sọ yìí náà káná wá pínyà lálàáfíà ní ìbá tiẹ̀ dá tí ìbá pọ̀ ọmọ Nàìjíríà màmá yìí ti wá gba ohun tí ó máa sìn àbí kílẹ̀ ni mo ti pè é má bínú sódodo ọ̀rọ̀ dé ká bára wa sọ tí kì í bá ṣe kọ́ ọmọ Nàìjíríà ó tẹ́wọ́ gbà wọ́n
afẹ̀jẹ́lù bí òjò ti fẹlẹ̀ dá sí ìgbésí ayé wọn lára ó ti fi àmì àti àpá sí àyànmọ́ wọn níbi tí nǹkan dé dúró yìí tẹ́ ẹ bá rí wọn lágọ̀ọ́ ara ẹ mọ̀ pé ẹni yìí ni ohun tó ń mánéjì inú ara lọ́hùn-ún gbogbo oògùn wa ni àti padà wá nílé ìwòsàn ká ṣètọ́jú rẹ ká ṣiṣẹ́ abẹ owó dà ìyẹn ti wá jẹ́ kó máa jẹ àgọ́ ara lọ àbí ohun tí mò ń sọ òye nǹkan mà ṣe o màmá gan ti fẹ́ gbójú màmá tó bí wọn lọ́mọ lọ nǹkan mà ṣe o ìyá mà wà níbi tán ti ń jẹ́ o adániwáyé mọ̀mọ́ jà jìyà tọmọtọmọ Dámilọ́lá Babalọ́lá dynamic ẹ ṣeun tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa Nureni Ìbíkúnlé Babátúndé elegant ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. ṣé mo sọ nípìnlẹ̀ ọ̀rọ̀ pé nǹkan méjì mo fẹ́ fàyọ nídìí ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni pé ẹ̀kọ́ fún àwa òbí gbogbo ọmọ tó bá ń tilé ọkọ wá ẹ wò ó kí wọ́n wà lálàáfíà ká máa rí wọn rí ó sàn ju kí wọ́n wà nílé ayé bí aláìsí lọ. táwọn ọ̀daràn wọ̀nyí bá fi àpá àti àmì sí ètò ìgbésí ayé wọn tán tí àyẹ̀mọ́ wọn bá fi lápá lára wọn á bá ọmọ ẹlòmíì lọ ti wọn. tí kinní kan bá sì bàjẹ́ tán tó ní nǹkan ni ó padà dà. ìyá ti padà wá sọ́dọ̀ àwọn tó bí lọ́mọ lóòótọ́ ìyá mi ìyá àbèjì ẹlẹ́gùsí mo máa tó ṣí ojú òpó sílẹ̀ kẹ́yìn èèyàn ó lè dá sí i ṣùgbọ́n láàrin ìṣẹ́jú kan bó tilẹ̀ jẹ́ pé mi ì ní jẹ́ kí wọ́n fi ojú ọmọ làbákẹ́ hàn sí gbogbo ayé ṣùgbọ́n ẹ ń láti gbóhùn lẹ́nu wọn torí wọ́n ń bẹ́lẹ̀ agbára pẹ̀lú mi nírọ̀lẹ́ yìí Rọ̀ṣídà Ṣógbéni Àlàbí láti jẹ́rìí sáwọn ọ̀rọ̀ tá a ti sọ látàárọ̀ lẹ́yìn ìgbà náà ni màá wá sí ojú òpó lẹ̀ pé tó ọmọ Nàìjíríà báwo láti rìn tọ́rọ̀ bá kòkè tó bá kọlẹ̀ níbo lẹ́yìn ọmọ Nàìjíríà máa gbé sí mélòó làwa ta kùnú ayé àgbọ́dọ̀ pàdánù ara wa a sì mọ ohun tá dání wáyé fi rẹ́rù arábìnrin tá à ń sọ yìí sọmọ ẹ̀dá ẹ̀yìn àtọmọ adarí oorun tí wọn wá ní rogo yìí lòdọ́jú alẹ́ ni tó yẹ kẹ́dà ó sì ṣẹ́gun sí ọbẹ̀ kalẹ̀ kó má dúró jẹ́ kẹ́yìn ó ti máa kó ọmọ káàkiri láti 2018 di àkókò tá a wà yìí kó sì tásìkò ìgbà tó yẹ kó máa jèrè àwọn ọmọ ọ̀hún ẹ ní jèrè ọmọ lórí àkètì àìsàn ẹ sì ní dẹrù àrùká àtẹnìkọ̀ọ̀kan àwa náà àbọ̀rẹ́ òun mo fẹ́ bá mi dá sí rèé o díákòní ẹ ṣe láti ìlú Èrúwà lọ́hùn ẹ ṣe Adélakùn bàbá Yorùbá ẹ ṣe tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa mo máa tó ṣe ojú òpó lẹ́ẹ̀kan jẹun gbogbo lóhùn kan lẹ́nu màmá wa tí mò ń sọ nípa rẹ̀ yìí kẹ́yìn èèyàn wá wò bẹ́ẹ̀ ṣe bá mi dẹ́sẹ̀ àti bá ṣe gbé kà nírọ̀lẹ́ yìí kó tó di pé wọ́n máa gba àwọn àlejò tó kùn sórí ètò ìyá wa tó wà níkàlẹ̀ ẹ kúrọ̀lẹ́ o màmá wa ẹ kàn bá mi. ẹ̀yin ni ọmọ Làbákẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ọ̀rọ̀ tá a ṣàlàyé látàárọ̀ dàsìkò yìí bẹ́ẹ̀ lórí ni àbí bẹ́ẹ̀ kọ́. bó ṣe rí gan-an ni. bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ni sà. ìyá bó ṣe rí nìyẹn ó mà lágbára o ìyẹn túmọ̀ sí pé arákùnrin yìí ti fi nǹkan ṣe yín jìnnà nǹkan máa ṣe o àwọn ọmọ yín ń kọ́ báyìí wọ́n wà ṣùgbọ́n kò tí ì séyìí tó ti níṣẹ́ lọ́wọ́ tàbí tó ti gòkè àgbà tó lè tọ́jú yín nínú wọn kàbíyèsí Elédùmarè ẹ̀yin náà ò sì lágbára mọ́ níbi nǹkan dé dúró ẹ já òkú tẹ wà lálàáfíà ara bó làlàáfíà yìí ṣe rí báyìí ìyá yìí ẹ pẹ̀lẹ́ màmá wa ẹ pẹ̀lẹ́. tó ṣẹlẹ̀ ni pé mo gbádùn náà torí pé mo máa ń pò yìí ṣe gbogbo kátà ní kí n ṣe mi ò owó fi ṣe mi ò rí owó fi ṣe wọ́n ní kí n ṣe tẹ́sì mo ti ń ra àwọn oògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ but nígbà tó yá mi ò rówó rògùn gan mọ́ mo kàn wà náà ni. àlàáfíà yín nǹkan ìwà ń hàfẹ́ tí ń lágọ̀ọ́ ara gan. bẹ́ẹ̀ ni tí n bá ṣe wàhálà àyà máa jà ní tí n bá ṣe nǹkan tó bá pọ̀ jù tó lágbára díẹ̀ ọkàn máa lọ sókè máa sàṣì máa sàṣì. ọmọdún pìpìpì ìyá yìí so ẹ lè gbé nǹkan tó bá wúwo láti ilẹ̀. mi ì lè gbé o. ẹ lè rìn rẹpẹtẹ dàbí ọ̀rẹ́ tó bá jìnnà díẹ̀. máa ń tra ilé kọ̀ọ̀kan pọ̀ tó bá yá bá délé yóò lábọ̀. ó máa fẹ́ àfẹ́ tì mí tó yẹ pé ó máa tó bíi 10 minutes kára mi tó. kó tó wálẹ̀ ṣé kò kí ń kọ yín lóyè lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ìgbà tí. rárá kò kí ń kọ́ mi lóyè. kì í kọ yín lóyè. bẹ́ẹ̀ni. káyì kílẹ̀ wá fẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà. ìrànlọ́wọ́ náà ni mo fẹ́. fún tàlàáfíà. bẹ́ẹ̀ni. ẹnujúnù adániwá yóò ní pa yín lẹ́kún ẹkún yóò sì dayọ̀ látẹ̀ni ẹnujúnù ẹ pẹ̀lẹ́ ìyá wa ó dùn mí pé mi ò mọ̀ọ́mọ̀ fojú wọn síta torí ọjọ́ iwájú bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn bá rí i pé màmá yìí ń sun ẹkún gbígbóná àtẹkún kíkorò jáde. sọ̀rọ̀ yẹn ní ká lọ́kọ̀ nínú ayé sọ̀rọ̀
rán yẹn ní ká fẹ́ra wa ni. Sọ́líwò Olúgbìlé láti ìlú Ìsẹ́yìn, báwo làbá ti rìn náà bàbá ilé ìwé yìí ń bọ̀ náà jẹ́ kí n wo ohun tí mo lè ṣe. Ẹ jẹ́ kí n gba ìpè kan àbí méjì lọ́dọ̀ ọmọ Nàìjíríà kó tó di pé bí máìkì ó máa wọlé. Ẹ̀yin wa tó wà lé mo ti láwọn èèyàn tó ń pè lójú òpó tí mo wà 09023699664 tàbí +2348142491006. Ẹnìkan wà lójú òpó yìí. Hello, ta ló wà ń bẹ̀ o? Látàpátá ń Ìbàdàn mà. Ọ̀yá ní pápápá kí lè rí bá wa sọ sí. Ó lágbára. Ó ní àríkọ́ fún ọdún yẹn bá ti ná ọkọ̀ bẹ́ẹ̀ pé onídìínà ní náà ni. Ó ló fi àfẹ́tì mọ́ màmá yìí ó náà fún wọn lálàáfíà Ọlọ́run fún wọn lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣé. Ó káwọn ọmọbìnrin náà lọ ó dàbọ̀ sẹ́ máa bẹ́ẹ̀ tó. Ẹ ṣé mo dúpẹ́ gan tí yóò ní bàjẹ́ ìyá wa. Ẹlòmíì wà lójú òpó yìí. Ta ló tún wà lójú òpó? Hello. Ìyá hello. Kai. 09023699664. Ọmọ Nàìjíríà hello, ta ló wà ń bẹ̀? Ẹ kúrọ̀lẹ́, ta ló wà lójú òpó yìí? Oh my God. Hello. Ṣé ni ìpè ń já ìpè? Hello. Ẹ kúrọ̀lẹ́. Ẹ káalẹ́ ìyá mi ní pápápá mà. Màmá Kingsley látàlẹ́sìn lọ́yẹ́. Látàlẹ́sìn lọ́yẹ́ ń bàdàn. Kọ́lọ́n fóbìnrin yẹn lálàáfíà. Àmín mà. Ṣé rírú ọkùnrin yẹn yẹ kọ́ lọ fọlọ́pàá mú ni? Torí ká máa lé obìnrin a máa sọ kókó má dàmọ́lẹ̀ kó má dàmọ́lẹ̀. Ṣé wàhálà ló wáyé kó jẹ fóbìnrin? Ó yẹ kọ́ lọ fọlọ́pàá rẹ̀ sí. Toró ti lu obìnrin yẹn jù. Ó rẹ̀ jẹ jù. It's too much. Àwọn òbí ò fẹ́ kó fi ọmọ ọlẹ̀ bẹ́ẹ̀ ni kó má dọmọlẹ̀ fúyà jẹ. Wọ́n ọ̀dẹ̀ fẹ́ kó kọ́kọ́ ló ṣe ní kó padà sílé ọkọ ẹ̀ wọ́n wá mọ̀ pé ó máa pa lára ni wọ́n bá mọ̀ pé ìṣe ó pa lára wọn ò lè fi sílẹ̀ Ọlọ́run kó wò sọ kó wójú Ọlọ́run àtọ ojú kó agbára Ọlọ́run àfi tàwọn ọmọ ẹ̀ kó rí àwọn èèyàn kó bá sàbọ̀dé kọ́lọ̀ jẹ́ kó ara obìnrin yẹn kó yá ẹ máa bẹ́ tó bọ̀. Ẹ ṣé mo dúpẹ́ gan ma, ẹ ṣé mo dúpẹ́ gan, thank you so much. Ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́ ẹni tó bá di ìparí òun náà láàkì kókó iṣẹ́. Ọmọ Nàìjíríà ẹ̀hún tí mo fẹ́ ni pé bí èèyàn kan méjì tó bá pè mí fún pé kan méjì tó kùn tí mo fẹ́ gbà lásìkò yìí, báwo la ṣe ran arábìnrin yìí lọ́wọ́? Kí la lè ṣe tí wọn ò fi ní máa fi àìsàn lògbà? Tí kó tó yáwó òfin ní wọlé tọ̀ wọ́n lọ́sàn-án gangan. Pàápàá jùlọ nígbà tí wọ́n ti láǹfààní àti kégbàjarè sọ́dọ̀ èèyàn lẹ́yìn ju àánú ọmọ Nàìjíríà. Hello, ta ló wọn? Hello. Ẹ kúrọ̀lẹ́ ní pápápá. Kí ni ká ṣe lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí? Ṣé ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ojú wa ló ti fẹ́ ẹ jẹ́ ká gbóní kalẹ̀ kó má ti fẹ́ ẹ lọ. Ẹ ṣeun. Ó kàn bí ó fẹ́ ìyá yẹn tó lọ wà lórí àìsàn tó wà lọ́rùn mi. Bẹ́ẹ̀ni. Ṣé bá ṣe bẹ́ẹ̀ ni àní ọmọ mi gbẹ̀yìn ọ̀nà. Fún màmá tó wà lórí àìsàn yìí kí ni ká ṣe? Ẹ̀ẹ́dẹ̀ ariwo ni mo ti ń fẹ́ sọ̀rọ̀ yìí. Bí mo ti ń gbọ́ ọmọ ní gbẹ̀yìn ọ̀dà fún mọ̀ pé lórúkọ náà lọ́yìn ẹ̀yà dáradá. Ẹ ṣe. Ló ti jèrè àwọn ọmọ tó bì yẹn ẹgbàá lọ́wọ́ náà. Àmín o. Lọ́wọ́ gbọ́dọ̀ yóò yá àdúgbà. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ gan. Ẹ ṣé mo dúpẹ́. Ó dà tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà. Gẹ́gẹ́ bí mo yẹ sọ síwájú pé ohun tí mo fẹ́ ṣe rí gbogbo ọ̀tá arákùnrin ẹ jẹ́ ká gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan báwo la ṣe dóòlà ẹ̀mí màmá yìí pẹ̀lú ipò tí wọ́n wà ìpè tí mo fi ìrànlọ́wọ́ kí la lè ṣe ọmọ Nàìjíríà. Hello. Hello, ọ̀gá wa ẹ kú ọ̀lẹ́. Ẹ kú àṣálẹ́ mà kí la ṣe báwo la ṣe ran màmá yìí lọ́wọ́ tí kò ṣe ní kànlẹ̀kùn yàrá wọn lọ́sàn-án gangan. Ẹ ṣe Ọlọ́run fún wọn lálàáfíà. Àmín mà àmín sà. Ìyẹn ti ká di sí ní pé ká ràn wọ́n lọ́wọ́ náà. Kí báwo la ti wá ṣe? Kọ́fí àkáǹtì nọ́mbà àbí àkáǹtì nọ́mbà tiwọn àbí tí Kọ́fí síta. mo máa ń ṣe kí ní ohun tá a lè ṣe ni Ọlọ́run fún wọn lálàáfíà. Tí yín ò ní bàjẹ́. Gbogbo pé kán lọ gbé ọkọ kán lọ ṣe kí ní kan. Tí yín ò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun gan. Ọlọ́run fún wọn lálàáfíà. Àmín, ẹ ṣé mo dúpẹ́, mo nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ tí ẹ sọ. Ó dà a ṣe bẹ́ẹ̀ ń sìn ẹ̀ má bínú torí Ọlọ́run. Ọmọ Nàìjíríà jẹ́ kí n pe nọ́mbà gbogbo ẹni tó bá fẹ́ ràn màmá yìí lọ́wọ́ torí pé ìjọba àkókò ti pè mí níjà ó kó wa nípa pamọ́ra bí Mike Travel wọ́n ti dé ọ̀rọ̀ ńlá sí ń bẹ́ ńlẹ̀ ní fún ti ìrọ̀lẹ́ yìí ẹnìkan tó ń pè é jẹ́ kí n gbò pé mo lè gba ẹ̀. Hello, ta ló wà ń bẹ̀? Hello. Ìyá àbèjì ẹlẹ́kùn sí kí la ṣe màmá mi ẹ kúrọ̀ lẹ́mà. ẹ̀kọ́ ni fóbi.
ẹ ṣeun ẹ ṣeun gan káfà ká nọ́mbà síta ẹ ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ láìpẹ́ wọ́n pe nọ́mbà mi ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi dáadáa ẹ ṣeun mo dúpẹ́ gan. tí ìyá àbèjì ẹlẹ́gùsí ò bá parí ẹ̀yin nu ọlọ́nu ìyá ẹ fún gbogbo ẹni tó bá fẹ́ ràn màmá yìí lọ́wọ́ pàápàá jùlọ tí wọ́n tiẹ̀ fi lè padà sílé ìwòsàn ṣe ìtọ́jú wọn bó ti pé àti bó ti tọ́ àti bó ṣe yẹ tá a lè túnjọ máa gbénú ayé pẹ̀lú àlàáfíà.